Ìtàn tún ara ẹ̀ kọ ní ìlú Ìjẹ̀bú Òde nígbà tí wọ́n fi Ọ̀túnba Adékúnlé Ògúnadé sípò gẹ́gẹ́ bí Apèbí tuntun ti Ìjẹ̀bú Òde. Ayẹyẹ ìbílẹ̀ náà jẹ́ pàtàkì nínú ìtàn Ìjẹ̀bú Òde, kó àwọn ọmọkùnrin àti ọmọbìnrin ilẹ̀ Ìjẹ̀bú pọ̀ pẹ̀lú àwọn olóyè àti àlejò pàtàkì láti ibi jìnnà àti tòsí. Fatimon Hasan kúṣẹ̀ síbi ayẹyẹ náà, ó sì jábọ̀ ìròyìn. Ẹgbẹ́ ìròyìn náà síwájú sí i. Adekunle, do solemnly swear. Do solemnly swear. Wọ̀nyí ni ìlànà ìbúra tí Apèbí tuntun ṣe láti jẹ́ olóòótọ́ àti dáàbòbò àṣà àti ìṣe Ìjẹ̀bú Òde. Ìbúra náà ló wáyé ní ìlànà ìṣe àti àṣà ìbílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Lẹ́yìn ìgbà yìí, wọ́n ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìgbìmọ̀ tó ń délédé àga Àwùjalẹ̀ tí ọ̀gbẹ́ni ọjà olórógun Sọ̀ní Kúkú àti olórí ìlàmúrẹ̀ Olísà Abdulrasheed Adéṣànyà adarí rẹ̀. Èyí tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún Apèbí tuntun ti Ìjẹ̀bú Òde níwájú ẹbí, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re ní ààfin Àwùjalẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, Apèbí tuntun Ọ̀túnba Ògúnadé sọ pé òun ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí àṣà, ìtàn ìṣe ìbílẹ̀ Ìjẹ̀bú tí òun sì farajìn láti dáàbòbò ìṣe àti àṣà ìbílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú. Ó sì ṣàfihàn pé òun yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ń délédé àga Àwùjalẹ̀ àti àwọn olóyè mìíràn láti mú ìdàgbàsókè bá ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀. Ọ̀túnba Ògúnadé tún ṣe ìlérí láti mú ìgbélárugẹ bá àlàáfíà àti ìṣọ̀kan láàrin gbogbo olùgbé Ìjẹ̀bú Òde. Inú mi dùn gidigidi gan ni torí ó yẹ àwọn bàbá mi Apèbí, bàbá tó gbé òun náà Apèbí. So sẹ́mi tí wàá jẹ Apèbí lẹ́yìn bí ìgbà tí wọ́n ń gẹṣin inú mi ni. Ní fífi èsì sí yíyan Ọ̀túnba Adékúnlé Ògúnadé gẹ́gẹ́ bí Apèbí tuntun fún gbogbo ilẹ̀ Ìjẹ̀bú, ọ̀gbẹ́ni ọ̀jọ̀gbọ́n Fásí Yusuf àti àwọn ènìyàn pàtàkì míì sọ pé ó tọ́ sípò yìí nítorí ìtàn ìṣerere rẹ̀ àti ìbáṣepọ̀ rere tó ti ní pẹ̀lú gbogbo ènìyàn. Wọ́n gbà níyànjú láti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá ní ipò ẹlẹgẹ́ tó wà, kí ó sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn olóyè mìíràn fún ìdàgbàsókè ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ọmọ afẹ́nifẹ́re àti àwọn ènìyàn pàtàkì nígbà tí wọ́n kí Apèbí tuntun náà kú oríire sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa ìwà rere, ìtàn iṣẹ́ rere àti ìwà pẹ̀lẹ́ tí Ọ̀túnba Ògúnadé ní. Oyè yìí ó pẹ̀lú oyè láti jẹ kátó fọba jẹ, tá a bá jẹ oyè yìí àrè fọba jẹ. So adẹ ti ṣe ń sìn omi pé àti yọ̀ yẹn kúrò ń bẹ̀, èyí tó wá kù àwa mú kankan. Wọ́n bá ṣe bó bá ṣe ń fẹ́ tọ́ èyí tó le jù ń bẹ̀ náà ni àwọn ọ̀dà ti yàn, àwọn tó lè di wa lọ́wọ́ ń bẹ̀ láti mú kúrò yìí. Àwọn olè kọ́ máa jẹ́ pé àwọn ju Àwùjalẹ̀ lọ, àwọn làwọn gbé débẹ̀ kọ́ máa dọ̀rú ẹ̀ wò, wọ́n jẹ́ kí Àwùjalẹ̀ lọ ká gbogbo Ìjẹ̀bú, wọ́n dẹ̀ láti bọ̀wọ́ ẹ̀ fún kọ́lọ̀ lè fún wa ní ọba rere. Kó gbá ìṣàwọ̀ lárugẹ, kó jẹ́ ọmọlúwàbí, ọmọ tí olúwa bí. Ní ìparí ayẹyẹ yìí jẹ́ àmì ìfìdímúlẹ̀ àti ìdánimọ̀ òfin àti àṣà fún Ọ̀túnba Adékúnlé Ògúnadé nínú ìṣèjọba ilẹ̀ Ìjẹ̀bú. Lẹ́yìn náà, wọ́n yẹ́ àwọn àlejò rẹ̀ sí láti iléeṣẹ́ ti Ìjẹ̀bú Òde. Ayọ̀mídùn Kọ́ńbílẹ̀ ṣàtúpalẹ̀ ìròyìn.